má yọwọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín má padà lẹ́yìn o kò sí má fàdánwò ilé ìga kan ògògó tàlújọ fi erí gbígbọ́ ọ̀yọ́ máa kọ́. sẹ́yìn lẹ gbógògó ni. ọmọ bàbá mi ni. níta ni. ògògó táyé lolú. ọmọ owó yẹlé ògùn yẹ̀dẹ òtòṣì òyọ́mọ ènìyàn òtòṣì tó ṣubú lọ́jọ́ ó bẹ̀rẹ̀ sí ọmọ olówó ṣubú ariwo ta ọmọ márùn rọ̀hún ọ̀hún làjọ àyàn sí. orí èmi ni ọmọ aṣípolú abèrèbò ṣùṣù wọ́dọ̀ èmi ni ọmọ Ògún tí ń bẹ́rí èèyàn tí sì ń sọ̀rọ̀ fún yàn. ẹ ń bẹ́rí èèyàn báyìí. sọlọ́pàá wà ní tòsí ń bí. ó kébé ṣe ọmọ àrò ilé àrò ọmọ rónà ọmọ yálà. ẹ já lọ sójú yé wa ọmọ ọ̀làrò tí ò bá ti mójú yé wa kò ń ṣọmọ ọ̀làrò gidi ìbèṣe ayétòrò ìlàrò òkè ọ̀dàn ọjà dàn. Katsina tí ló ń ṣàdúrà bàbọ̀ pẹ́ mi fún gbogbo olólùfẹ́ tó ń ṣàtìlẹ́yìn fún ẹ ò màmá ní wòwò tí a mi ná ẹ ò màmá ní Fọlápìtàn láéláé àdùntàn ní ṣúgà ń dẹ́kọ̀. ìlú Ìlaró ni a wà lónìí àwọn olólùfẹ́ ètò yìí ní gbogbo ìgbà ni wọ́n máa ń tì wá lẹ́yìn láti múnà lọ́wọ́ lọ báwọn àgbàlagbà àtàwọn arúgbó àdúgbò kan la wà yìí tí wọ́n ń pè ní ọ̀nà ọlá ní ìlú Ìlaró ọ̀nà ọlá wà ọ̀nà òsì wà ọ̀nà ẹ̀gbọ́ wà ọ̀nà ọ̀tún ìyẹn náà tún wà. màmá ẹgbà ìkan nínú àwọn olólùfẹ́ ètò yìí tán ní ká bá wọn fáwọn àgbàlagbà lówó ẹgbà ẹgbẹ̀rún 10 rèé kẹ́ bá mi gbàdúrà fún Ọmọ́táyọ̀ ìyá àbèjì. Ọmọ́táyọ̀ ìyá àbèjì á dáa fún àárọ̀ ọlọ́run kò ní í sì jẹ kò ní í sì mu kò ní í sì lẹ̀tẹ̀ kò ní í kó sọ́wọ́ lọ́wọ́. sọmọ Ìlaró ni. ọmọ Ìlaró ni mi ọmọ kú ẹ̀bá ìgá kú ẹ̀bá. lẹ́yìn ṣé Ìlaró yìí náà lẹ gbé dàgbà. nbí ni ǹbẹ mo gbé dàgbà. màmá ẹ tún bá ń gbàdúrà fún ọmọkùnrin kan tọ́lọ́run mọ̀ ìyẹn náà bá a dá sétò yìí ọkùnrin kan tọ́lọ́run mọ̀. ọkùnrin yẹn á dáa fún àárọ̀ ọlọ́run kò ní í sì ṣe kò ní í sì jẹ kò ní tójú ayé mọ́lẹ̀ aráyé ò ní rí ti ẹgbẹ́ ṣe oríire ò sì ní gbà bọ̀dì. ẹ ṣe ìyá mi okun tó fi bẹ̀rẹ̀ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ níbo ni okun yẹn wà nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ń lo gbogbo okun àti agbára láti ṣe níbo ló fokun yẹn sí ṣé kì í ṣe bẹ́ẹ̀ nítorí ara ti dẹ̀ ẹ́ ló fi jẹ́ pé okun tó ń lò ń bẹ̀rẹ̀ ò kí ń lò mọ́ ọ̀pọ̀ nínú wa nígbà tá a bá ń fẹ́ oore lọ́dọ̀ Ọlọ́run la máa ń lọ ṣọ́ọ̀ṣì nígbà tẹ́lómi bá ń retí oore lọ́dọ̀ Ọlọ́run ló ń lọ mọ́ṣáláṣí ṣùgbọ́n nígbà tí àdúrà ọ̀pọ̀ bá ti gbà tán ẹlòmíì kì í rántí Ọlọ́run mọ́ rárá okun tó fi bẹ̀rẹ̀ nígbà yẹn ṣé kì í ṣe pé o ti sọnù okun tíwọ náà fi bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń ṣe tó ń máta sẹ́nu ṣé kì í ṣe pé o ti sọnù ṣé o mọyì aago tó o máa ń délé ìjọsìn ṣé o mọyì aago tó o máa ń dé ṣọ́ọ̀bù ṣùgbọ́n gbà tára ti dẹ̀ ẹ́ o kì í tètè dé ṣọ́ọ̀bù mọ́ okun tó o fi bẹ̀rẹ̀ nígbà yẹn níbo ló fi sí. màmá ẹ̀yin náà bá mi gbàdúrà fún Ọmọ́táyọ̀ ìyá àbèjì wọ́n ní ká fáwọn àgbàlagbà lẹ́gbẹ̀rún 10 Ọmọ́táyọ̀ ìyá àbèjì. Ọmọ́táyọ̀ ìyá àbèjì wá ṣoríire wá lálùbáríkà wá lálùyọ lágbára Ọlọ́run. ìgbà tí mo dé ọ̀nà ọlá nílùú Ìlaró ni mo ṣàrà arákùnrin kan tó ń pariwo ṣúgà sẹ́yìn dá mi mọ̀ ni. àní dá yín mọ̀ kẹ̀ àjọ wà lọ́nláìn ni. bá a tún ṣe wá kó wá àdúgbò yìí báwo ló ṣe. inú mi dùn mo ti expect pé àìgbọ́dọ̀ máa wà láàrò náà àwa ti láàrò lélẹ́yìí. pé kẹ́ máa yọjú sí wa ń bí adẹ̀ láìkí tẹ́ ṣe ìyànà Ọlọ́run á ràn yín lọ́wọ́ ní agbára Ọlọ́run ẹ ṣọdún ayọ̀. ọmọ Ìlaró níyín ẹ sọ iye àdúgbò tẹ́ mọ̀ fún mi Ìlaró. ní Ìlaró yìí tó bá níbi tí Ìlaró ti bẹ̀rẹ̀ ọ̀nà ọlá ni ọ̀nà ọlá ọ̀nà ọ̀tún ìlú àtà mọ́déolú ọ̀nà ọ̀tún òkè ẹ̀ládẹ̀ òkè ẹ̀lójú òkèké òkè bẹ́ṣẹ̀ ìsàlẹ̀ dọ́mọ ìlú àtà ojú ògìyàn. ọjọ́ tẹ́ lọ rí the bank lábẹ́ ní Èkó pẹ̀lú máa kan pẹ̀lú ọmọ ẹ̀ màmá $1 mo wà pẹ̀lú náà láì lọ́jọ́ ẹ̀ gbogbo ẹni mo rí. sọ ẹ bá mi ké sáwọn ọmọ Ìlaró káàkiri àgbáyé kọ́ máa dá sétò Katsina àti ṣúgà ṣe wá ríròyìn ayọ̀ kan rèé
ọ̀kan nínú àwọn ọmọ Ìlaró ìlú yìí wọ́n wo ètò ibi ọjọ́ 4 sẹ́yìn bọ́n ṣe wò yẹn ìlú òyìnbó ló wà wọ́n ní program yìí dùn gan-an nọ́mbà send 150,000 wọ́n fi support ẹ̀ gbogbo àwọn arúgbó yín nílùú yìí níbi tá a dé lè ní ọlọ́ngbọ́n máa rẹ́rìn tílẹ̀ máa fi ṣú ni bí ìwọ náà bá jọmọ Ìlaró tó ń wo ètò yìí káàkiri àgbáyé tàbí ibi yòówù tó ti ń wò mí a lè wá ẹ̀yin náà ẹ máa rántí ilé. Ọmọ́táyọ̀ ìyá àbèjì ọlọ́run á dá sí gbogbo àwọn ọmọ ẹ̀ á ríre gbà aráàánú òun náà aráàánú. Ọmọ́táyọ̀ ìyá àbèjì iṣẹ́ ò ní gbàrú o ò ní bọ́ sọ́wọ́ ọlọ́yún wọ́n o ṣe àdúpẹ́ o wàá jèrè ọmọ inú wa dùn kalẹ̀. Ọmọ́táyọ̀ ìyá àbèjì o ò ní ṣìṣe bó o ṣe tọ́jú àwọn ogbó àti gbogbo ìlọ́lọ́ àtọ́jú ọmọ ẹ̀ iléeṣẹ́ ò ní jóná. gbogbo ìwọ tó ń wètò yìí ayé ò ní sọ ẹ́ sínú òkùnkùn. ìjọjọ́ mọ̀ pé bí ìlú ṣe rí yìí àwọn ẹ̀dá kan sì wà tí àánú wà lójú wọn ṣá. àwọn kan ń kọrin bámúbámú ni mo yó èmi ò mọ̀ bóyá bí ń pọmọ ẹnìkan ṣùgbọ́n wo màmá yìí wọ́n ti gbà táwọn fẹ́ gbà màmá kan ló wá dúró tó nípèníjà ojú yìí ni wọ́n ṣà ń sọ pé ó kù màmá yìí ó kù màmá yìí bẹ́ẹ̀ ni màmá yìí ò dẹ̀ gbọ́rọ̀ dáadáa náà Ọlọ́run nínú àánú ẹ gbogbo ìwọ tó ń wètò yìí pátá ayé ò ní sọ ẹ́ sínú òkùnkùn ọmọ wọn dà. èmi náà tún ní Ọlọ́run ṣe náà ni. bó ni màmá yìí ń gbé ní àsìkò COVID-19 mo wá sí àdúgbò yìí lọ́wọ́ wájú mbẹ̀ yẹn mo wá rí màmá kan màmá yẹn lòun ń tẹ̀wà ó ní ẹ̀wà ń jẹ́ lára àwọn ẹ̀wà tó pọ́pùlà nílùú Ìlaró nígbà yẹn náà mo tún pàdé màmá kan tí ọkọ ẹ̀ nípèníjà ojú ṣùgbọ́n tó ń tọ́ ń jẹ ìwọ̀nba nílùú Ìlaró ṣùgbọ́n lẹ́ni tá a wá màmá kan la rí tó nípèníjà ojú yìí kí lorúkọ yín màmá. Ọdúntànmú Ìbátú. Ọdúntànmú Ìbátú. kí lóbìnrin tó ń bọ̀ lọ́ọ̀kan yìí ta. ẹ̀kọ́. wàá rántí pé ńgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí mo ní pé okun tó fi bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ má sọ okun yẹn nù agbára tó fi bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ má sọ nù má torí pé ara ti ń dẹ̀ ẹ́ gbogbo bó o ṣe mu láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó yọ kú o sórí ẹ̀kọ́ yìí èlò ló ní màmá gbogbo ẹ̀ ni mo fẹ́ rà arúgbó táwa yìí ni wọ́n ń pè ní ọ̀nà ọlá tí wọ́n bá dẹ̀ ń sọ pọ́nà ọlá bá a bá fẹ́ tu lédè Yorùbá tó yé gbogbo wa ọ̀nà ọlá yín ò ní dí wọ́n dẹ̀ tún ń pòwe kan wọ́n láṣìírí ẹ̀kọ́ gbogbo ìwọ tó ń bá mi dá sétò yìí sẹ́ ebi ò ní pa ẹ́ ṣọ́ra yìí jọ̀jú àgbò tó ń dá sí ètò yìí tẹ́ ẹ̀ mú dùnú báwọn arúgbó lọ́jọ́ alẹ́ tiyín náà ebi ò ní pa yín ẹ bá mi gbàdúrà fún Ọmọ́táyọ̀ ìyá àbèjì. Ọmọ́táyọ̀ ìyá àbèjì á ṣoríire kò ní pàdé àgbákò. Ọmọ́táyọ̀ ìyá àbèjì àdàgbà alálùbárí kan á ṣoríire. Ọmọ́táyọ̀ ìyá àbèjì ó ní kí wọ́n mọ́ fún wa ó ní pàdé àgbákò ní yọwọ́ lọ́wọ́ èṣù ní jẹ́ tiẹ̀. Ọmọ́táyọ̀ ìyá àbèjì èṣù ní gbọmọ lọ́wọ́ ẹ ò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o atẹ́gbà àbúrò ní fẹ́ lu ẹ̀ kò ní fẹ́ láwọn ọmọ ẹ̀. màmá ẹgbàá yìí dání 10,000 Ọmọ́táyọ̀ ìyá àbèjì ẹ̀yin náà máa gbà. sórí ẹdìyẹ tó ń wò yìí mo fẹ́ rà á fún màmá tó nípèníjà ojú yẹn fọ́dún ni ẹ bá wọn mú dání àwọn arúgbó tó ti gbowó yẹn ó yẹ mẹ́kọ àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé gbogbo ìwọ tó ń bá mi dá sétò yàṣírí ò ní tú. gbogbo ohun tí ẹ fà láàfíà kó jọ máa jẹ́ kó wọn tà tẹkùntẹkùn Zulijalali wali kirami máa jẹ́ fìnira lólé ayé o. gbogbo ohun tí ẹ fà láàfíà kó jọ ẹ̀yin olólùfẹ́ Katsina àti káàkiri àgbáyé tẹ̀ jẹ́ kéde òkú ẹ̀ ṣe. Zulijalali wali kirami máa jẹ́ fìnira lólé ayé o. àmì Ọlọ́run.
ó yẹ gbà ẹ bá mi gbàdúrà fún obìnrin kan tọ́lọ̀ mọ̀. nǹkan kò ní í ṣe olówó apórí òní gbẹ o ọdún ayọ̀ ni wọn náà tó ṣagbátẹrù òní kú o wá jèrè ọmọ nǹkan kò ní í ṣe olówó kò ní í ṣe mí náà ọdún ayọ̀ la máa ṣe o. ọdún obìnrin tọ́lọ̀ ọmọ ọlọ́run àgbórí ẹ̀ sókè àsọ̀lẹ̀ nílá dídìlẹ̀ yà dídìlẹ̀ bàbá àṣírí rẹ̀ kò ní tú. obìnrin tọ́lọ́hún mọ̀ ọlọ́run àgbọ́wọ́ ẹ̀ sókè o a máa rí iná a máa rí lò. obìnrin tọ́lọ́hún mọ̀ ọlọ́run àgbọ́wọ́ ẹ̀ sókè adéṣẹ́ ìlàdé. obìnrin tọ́lọ́hún mọ̀ ọlọ́run àgbàdúrà ẹ̀ o ọba tó nàṣẹ ìlà tó nàṣẹ ẹ̀wọ̀ tó nàṣẹ gúúsù tó nàṣẹ àríwá kò ní jẹ́ kí ìbàjẹ́ wọnú ilé ẹ o. ọlọ́run dá wọn sí ọlọ́run pa àwọn ọmọ wọn tọmọtọmọ o kó sọdún láyọ̀ o. tọ́lọ́run àdáwọn ọmọ yín sí àdúrà yín á gbà o àdúrà yín á gbà o lórúkọ ọlọ́run alàyè ráwọn ọmọ yín pẹ́ o. obìnrin tọ́lọ́run mọ̀ ọlọ́run á bùkún rú àmà lọ sókè o iléeṣẹ́ yín ò lè jóná o. obìnrin tọ́lọ́run mọ̀ ẹ ní kàgbákò ayé o nílò ọgbọ̀n yóò ní mẹ́pọ́n dání o ẹ ní ṣe kò ń gé abúlé ò ní ṣe kò ń gé ẹyẹ o. ọwọ́ yín á máa ròkè o ẹ ní dààmú àdúrà yín á gbà o ọdún ayọ̀ la máa ṣe o. ọkùnrin tọ́lọ́run mọ̀ ẹ̀lọ́ ọkùnrin tọ́lọ́run mọ̀ tó ní wọn fún wa lọ́wọ́ ká fi jẹun ká du àwọn ọgbà kí ti gbogbo wọn gbà ká má pàdé àgbákò kágbákò má kù ká má ṣe díẹ̀ síwọ́ ọdún ayọ̀ ní kí gbogbo wa ṣe. ẹdìyẹ ọdún màmá yìí rèé ó sì jẹ́ ẹdìyẹ àkọ́kọ́ tí mo rà nínú ọdún yìí fún màmá kan ní àdúgbò ọ̀nà ọlá tán nípèníjà ojú nílùú ìlaró. ṣó mọ̀ pé tí wọ́n bá pa ẹdìyẹ yìí wọ́n máa pín sọ́nà tó pọ̀ wọn ò lè pa kán sì gbé gbogbo ẹ̀ sẹ́nu lẹ́ẹ̀kan. gbogbo ìwọ tó ń bá mi dá sí ètò yìí ayé ò ní pín ẹ wẹ́lẹ́wẹ́lẹ́. ṣó mọ̀ pé mo ti rẹ̀ kan ní ọ̀nà ọlá gbogbo ìwọ tó ń bá mi dá sí ètò yìí ọ̀nà ẹ̀ ò ní dí. ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó ló ti rí dùnnú àwọn kan tún sì máa rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa la máa ń fi ọkàn sọ́dọ̀ èèyàn fún dùnnú. ẹlòmíín ti sọ ẹni tó yẹ kó wojú ẹ̀ ó ti gbé sẹ́gbẹ̀ẹ́ èèyàn ló ń wò. bẹ́ẹ̀ ẹnìkan tó lè fúnni láyọ̀ tó pẹ́ kò sí bí kì í ṣe ọlọ́run. ọlọ́run má yọwọ́ lọ́rọ̀ tèmi o. lórúkọ ọkùnrin kan tán fún mi ní 150,000 naira tọ́lá fi sọ̀pọ́ọ̀tì ètò yìí kódà ọmọ ìlú yìí ni ọkùnrin náà ọ̀rọ̀kùnrin tó ṣe léyìí ẹ̀ ní dolówó àná sórí tíwọ náà bá jọ ọmọ ìlú kan pàápàá yan ọmọ Ìlaró ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbétò yìí wá sí Ìlaró àwọn arúgbó pọ̀ ń lu igan o àbí kò sárúgbó ń bí ẹdìyẹ 16,000 rèé o ẹwọ ẹdìyẹ 16,000 Nàìjíríà ẹdìyẹ 16,000 rèé o ìwọ náà bá sì fẹ́ ẹdìyẹ ọdún fún yàn ẹ ti gbáyé tán pé o mo sì fẹ́ délé yín màmá mo sì máa délé yín màá bá yín lé. má yọwọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín má padà lẹ́yìn yín o kó sì má fàdánwò kan yín o. ẹ mú kan sí wa ẹ mú kan màmá ẹ wá gbẹ̀dì ọdún ẹdì ọdún yín rèé ọmọ wọn dà màmá yẹ bá ń gbàdúrà fọkùnrin kan tọ́lọ́ mọ̀ a tún máa fún yín lówó 10,000 sí i ọkùnrin tọ́lọ́ mọ̀. ọkùnrin tọ́lọ́ mọ̀ ọlọ́wọ́ máa ràn lọ́wọ́ ètò tó gbé kalẹ̀ yìí a máa lọ déédéé yìí ọlọ́wọ́ á gbé ọ̀rọ̀ wọ tẹ̀ náà kò ní kábàámọ̀ yìí pé òun ṣòro nílàrú olúwa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi olúwa wa. ọkùnrin tọ́lọ́ mọ̀. gbogbo ohun rere tí ọkùnrin yìí ń béèrè olúwa bá mi ṣe é fún ní orúkọ Jésù ojú rere àtàánú olódùmarè bá mi pèsè fún ràn wọ́n lọ́wọ́ má jẹ́ wọ́n bọ́ sọ́wọ́ èṣù gbogbo ogun dààmú ogun wàhálà má jọ wọnú ayé ẹnì kọ̀ọ̀kan wọn àrán sí ayé àṣàsí ayé má jọ ṣẹlẹ̀ sí wọn. màmá sọmọ Ìlaró ni ẹ kí oríkì Ìlaró fún mi. Ìlaró ọ̀gọ̀ngàn àmọ́ amújẹmútà
ọmọ ìlàrú ọmọ agbẹjẹmútọ ọmọ balógun àgbọ̀nrín ní ọ̀nà ọlá yìí. ṣé ọ̀nà tá a wà yìí ṣó ní nǹkan kan ṣe pẹ̀lú ìlú Ìlaro ni. ọmọ balógun àgbọ̀nrín ọmọ agbó ọlọ́jọ́ òun ni àwa ní ọ̀nà ọlá yìí. bó lọ yín màmá. Ìlaro. níbo lọ́dọ̀ yín. ọ̀nà ọlá. lápapọ̀. òkè màlẹ́ alágbà. ẹ̀yin ńkọ́. Ìlaro. níbo. òkè bèṣe. oríkì àdúgbò yín. èmi ni ọmọ Aṣípolú abèrìbò ṣùṣù wọ́dọ̀. èmi ni ọmọ Ògún tí ń bẹ́rí èèyàn tí sì ń sọ̀rọ̀ fún yàn. ẹ ń bẹ́rí èèyàn báyìí. ṣọlọ́pàá wà ń tòsí ń bí. tó bẹ́rí ajá. bó lọ́dọ̀ tí ń bàbá. Ìlaro báyìí náà ni mi. ẹ kí lorúkì àdúgbò yín. òkè bèṣe ọmọ àrò ilé àrò ọmọ rónà ọmọ yálà. Akíníkú ilé ìga kan èmi oríkì mi ògògó tàlújọ fi erí gbígbọ́ Ọ̀yọ́ máa kọ. sẹ́yìn lẹ gbógògó ni. ọmọ bàbá mi ni. níta ni. ògògó táyé lolú ọmọ Akíníkú olú ògògó tàlújọ fi erí gbígbọ́ Ọ̀yọ́ máa kọ. ọmọ ọjínkì díndínjọ àrán kan táàkì Akíníkú ọmọ òkùnkùn. ọkùnrin kan tọ́lọ́run mọ̀ á dáa fún o á yẹ o ọwọ́ rẹ̀ ò ní kàn tẹ́lẹ̀ àpò gbogbo bó ti ṣe ń ṣe yìí ló máa ṣe ọmọ rẹ̀ ara láàánú. ọkùnrin tí Ọlọ́run mọ̀ á dáa fún ẹ o wàá máa bọ̀ rí o gbọ́dọ̀ nílò òun kò ní kọ́ lẹ́sẹ̀ o. nípàdé àgbákò ní jẹ́ tiẹ̀ o alógbó àwọn tó dá sí ilé rẹ̀ ọ̀nà rẹ̀ a máa lọ rí a máa bọ̀ kò nípàdé àgbákò. ẹni tọ́lọ́hún mọ̀ tó ṣètò yìí fún wa a máa lọ rí a máa bọ̀ rẹ̀ kò nípàdé àgbákò Ọlọ́run adé àwọn ọmọ ẹ̀sìn. kò ní pàdé àgbákò ò ní kù a máa rí ṣe a máa rí jẹ ẹ̀mí àjù yìí lọ lágbára Ọlọ́run. alálùbáríkà aṣoríire alálùbáríkà Ọlọ́run àgbọ́wọ́ yín sókè. a ṣe èyí tó báyìí lọ Ọlọ́run adá sí ọkàn kò ní ṣe o ohun tó sì wà ń lọ pẹ̀lú ẹ̀ náà Ọlọ́run adá wọn sí ọkàn ní ṣe wọn o Ọlọ́run wà pẹ̀lú wọn o. ẹni tọ́lọ́run mọ̀ Ọlọ́run á yọ ọyàn dáadáa a máa lọ rí ọmọ àbọ̀rí kò ní pàdé àgbákò kan. Ọlọ́run ò ní fi pípa àwọn ọmọ wọn kò ní fi pípa àwọn náà wọn ará àánú gbà. olùpẹ̀sẹ̀ wà á jí gbé o Ọlọ́run á bù sí wọn àtàwọn ọmọ Ọlọ́run náà ṣe ní ilé láyé náà kéná. àwọn tó gbèsè òtítẹ̀ Ọlọ́run á bù yín o Ọlọ́run á bù ká sí yín o ọlọ́ba yẹn kí ẹ̀jẹ̀ àrédè kò ní tẹ̀sẹ̀ sáré yín o Ọlọ́run ràn lọ́wọ́. Ọlọ́run á ràn lọ́wọ́ o Ọlọ́run á bù sápò ẹ o Ọlọ́run àdọ́mọ ẹ̀ sí o. ẹbí àtọ̀ ní ẹbí ò ní pa ẹbí alẹ́ àrèkùn nípa ẹbí ọ̀sán nípa o wọ́n ṣe gan-an ìrọ̀lẹ́ ń parí olúwa bí ẹyin mú ṣe o. ilé ò ní bàjẹ́ Ọlọ́run àdọ́mọ ẹ̀ sí o ẹ̀yin náà pàápàá Ọlọ́run àdọ́mọ yín sí o ẹ̀ ní wàhálà. gbogbo ohun tí ẹ bá lábíà kójọ. jẹ́ kó wọ́n tà tẹ́kùn tẹ́kùn. àmì Ọlọ́run. oníjàlá lè wálé kìlámì. máa jẹ́ fìdíra lólé ayé o. ṣúgà. ẹ já lọ sójú Yewa gbogbo ọmọ Ìlaro ọmọ amújẹmú ọmọ amújẹmú tà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ alájà Sekinat làwà wàrà fanọmọ kánú àlìyà arákùnrin kan tí Ọlọ́run mọ̀ arábìnrin tọ́lọ́run mọ̀ December 3rd celebrant alájà Sofiat gbogbo ẹ̀yin aláàánú orí ètò yìí pátá ẹ ní dẹni àná bá a ṣe wá ń lójú Yewa yẹn náà mo rẹ́ni kan tó máa gbàdúrà fún yín ẹ bá ń pè yá ìkó wá gbàdúrà. ìgbà tá a dónà ọlá màmá kan ni akọ́kọ́ rí tó ń ta ẹ̀kọ́ ara yẹn a fi yẹn ṣe sàrà a tún fi gbàdúrà páṣírí ẹ̀kọ́ wa ò ní tú lójú oorun a tún rí màmá kan tó ní ìpèníjà ojú sórí màmá tó ní ìpèníjà ojú yìí màmá kan ni ó tì mí sí torí màmá tó mu wá ti gbowó ẹ̀mí mi rẹ̀ dìyẹ fún màmá náà mo rà á a tún rí màmá kan a tún rẹ̀ dìyẹ fún wọn bí a ṣe wá ń lọ sójú Yewa yẹn ni mo wá pàdé àwọn nílẹ̀ Yorùbá ó lè má yẹ̀yìn but
gbogbo ìwọ tó ń dá sí ètò yìí káàkiri àgbáyé Ọlọ́run ò ní febi pa ẹ́. Kí lorúkọ yín ìyá mi? Àjíkẹ́ Adésínà. Àjíkẹ́ Adésínà. Adésínà. Ẹ gbọ́ adẹ̀wá sí ọ̀nà ọlá àwọn jẹ́ ń jẹ́ Adé. Ẹmẹ́dì ọdún wọn wá kó pé mẹ́ta. Ẹ ṣé ẹ bá mi gbọ́. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé ṣe rí gbogbo Ọlọ́run tó gbé yín wá sílùú Ìlaró. Ọlọ́run tó gbé yín wá sílùú Ìlaró kò ní padà lẹ́yìn yín. Ilẹ̀ Ìlaró yìí á gbè yìí o, á gbè yìí sówó, á gbè yìí sọmọ, á gbè yìí sáyè kú, á gbè yìí sáyè ìràn. Ẹ ní pàdé àgbákò. Ọlọ́run á ṣàánú ti yín náà. Gbogbo bí wọ́n ṣe ń ṣàánú kiri ọbẹ̀ náà lọ́lọ́run máa rán àánú sí ìdílé ti. Ó yá màmá. Ǹjẹ́ lórúkọ gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi jẹ́ kó ṣeé ṣe látòrí Alájà Sekinat Lawal, ọkùnrin kan tọ́lọ́run mọ̀, ọkùnrin kan tí Ọlọ́run tún mọ̀, obìnrin tọ́lọ́run mọ̀, Ọlábísí ọmọ Tóyìn, Alájà Adérónkẹ́ Táwàkálítù, ọmọ Táyọ̀ Ìyá Àbèjì, ọkùnrin kan tọ́lọ́run mọ̀, obìnrin kan tọ́lọ́run mọ̀, àti gbogbo ẹ̀yin tẹ́ ti bá ajó ṣeé ṣe gbogbo yín pátá ni mo kí lórí Bùkọ́lá Balógun ẹdìyẹ mẹ́ta lára léni tó dúró fún àárọ̀ ọ̀sán àtàlẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń dá sétò yìí àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ yín ebi ò ní pa yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń dá sétò yìí àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ yín ayé ò ní pín yín wẹ́lẹ́wẹ́lẹ́. Bí wọn náà bá tún fẹ́ bá a dá sétò yìí àyè sì wá o. Ọmọ Owóyẹlé Ògúnyẹ̀dé òtòṣì òyọmọ ènìyàn, òtòṣì tó ṣubú lọ́jọ́ ó bẹ̀rẹ̀ sí, ọmọ olówó ṣubú ariwo ta, ọmọ márùn rọ̀hún ọ̀hún làjọ àyànsì, gbogbo yín pátá ẹ̀ ní wọ́wọ́ tì, àwa Ìlaró òrónà, ọmọ ìyá àlà, Àṣàbọ̀, Ọ̀kẹ̀gẹ̀, lágbára Ọlọ́run aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún, àwọn tó wá iná àníwá wọn tì, gbogbo àwọn tó dá sí lọ́wọ́ wọn Kàsìnàtì, wọn ò ní wọ́wọ́ tì, wọn ò ní dẹni àwátì, wọn ò ní dẹni àgbégbìn, gbogbo àwa pátápátá náà tàdé dúró náà kò ní ṣe wá tọmọtọmọ, àwa aṣọdún ayọ̀ lágbára Ọlọ́run. Àwa ní wọ́wọ́ tì, Kàsìnàtì tó wá látàbẹ́kúta àníwá ẹ̀tì, Ọlọ́run á dá àmọ́ tiẹ̀ náà sí. Mo máa ń wo program ẹ lórí fóònù dáadáa bó ṣe ń káàkiri mo máa ń rí ẹ, mo ṣe ohun ẹ mo fi dé ẹ̀mọ́ bí ohun yẹn nìyẹn pé Kàsìnàtì lélẹ́yìí bẹ́ẹ̀ ni ìníwá ẹ̀tì. Ẹ jẹ́ tí wọ́n á béèrè kan, ta ló wó káńtà Alájà? Káńtà Alájà mi ò rí yẹn wò. Màámi, ta ló wó káńtà Alájà? Mi ò rí wo, mi rí wo. Ta ló wó káńtà Alájà? Lówó káńtà Alájà. Ta ló wó káńtà Alájà? Àwọn ọmọ onílẹ̀ lówó káńtà Alájà. Kí l'Alájà ṣe fún wọn? Mi mọ tó ṣe, mo kàn gbọ́ pé àwọn ọmọ onílẹ̀ lówó káńtà yẹn. Káńtà ta ni? Káńtà Alájà ni. Bó lẹ́yìn gbé dàgbà? Mo gbé dàgbà, ìlú Ìlaró mo gbé dàgbà. Mo láìkì ìyá ìbàjẹ́. Bó lẹ ti ṣe sísí? Ìlaró mo ti ṣe sísí mi. Ẹ fún mi lóríkì tí. Oríkì mi, èmi ọmọ Aládìí Ẹkùn. Èmi ọmọ aníwọ̀ má nà ṣó. Èmi ọmọ Aládìí Ẹkùn, ọmọ aníwọ̀ má nà ṣó. Ó méjì ọmọ tọ́jú pẹpẹ bí akọ aṣọ. Ọlọ́run á wà pẹ̀lú wọn. Gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n ń ṣe fún gbogbo ọmọ Nàìjíríà, Ọlọ́run á wà pẹ̀lú wọn. Àyípo ọdún wọ́n máa wà bí ẹ̀wà ṣe ń wà. Wọ́n níbi tá a wà ẹni wọ́n ń pè ní ojú Yewa. Wọ́n níbi ni wọ́n ti máa ń ṣèpàdé láyé àtijọ́. Bí ìwọ náà bá jọmọ Ìlaró, tí o bá jọmọ Ìlaró, tí o mójú Yewa, bí ẹni tó jọmọ Ìbàdàn tí ò mọ̀ Láyípo, ọmọ Ìlaró tí ò bá ti mójú Yewa kò ń ṣọmọ Ìlaró gidi. Ojú Yewa yẹn dẹ̀ ní Kàsìnàtì dé lónìí. Gbogbo ẹ̀yin ọmọ ìlú yìí káàkiri àgbáyé tẹ́ wà lókèrè, wọn ò ní fòpin ránṣẹ́ sílé. Gbogbo ẹ̀yin ọmọ Yewa káàkiri àgbáyé, Yewa tóbi, Yewa fẹ̀. Lára Yewa ní Ayétòrò, lára Yewa ní Ìmẹ̀kọ, lára Yewa ní Ìpókíá,
lára ayé wa ní Ìṣàgá, lára ayé wa ní Adó-Odò, lára ayé wa lọ́jà Ọ̀dàn, lára ayé wa lòkè Ọ̀dàn, lára ayé wa ní Owódé, lára ayé wa ní Ìwòyè, lára ayé wa ní Erédò, Ìbèṣè, Ayétòrò, Ìlaró, Òkè Ọ̀dàn, Ọjà Ọ̀dàn, Ìlara, Ìmẹ̀kọ, Ajílété, ojú Yewa rèé o nílùú Ìlaró ní ọ̀nà ọlá. Gbogbo ẹ̀yin tẹ́ ti bá a dá sí ètò yìí, Ọlọ́run ò ní fọdún yìí ṣàṣemọ. èmi ni ọmọ òtè tí akọ́bùn ń wẹ̀ akọ́mọ́ndíyá bí wọ́n ṣe ń rera akọ́mọ́ndíyá bí wọ́n ṣe ń rèrè mi la gbólú ajé ọmọ òjì lóru kẹrọrọ bíi pé epo ọmọ ọgbẹ́ ẹ bá ń gbàdúrà fún gbogbo àwọn tó ti bá a dá sétò yìí pátá. á yẹ wá o ẹ ní í ṣì ṣe o ẹ ní í ṣì bù o ẹ máa lọ rí àmàbọ̀ rẹ. Màmá tí akọ́kọ́ rẹ̀ ẹ̀dìyẹ fún ni mo wà pẹ̀lú wọn yìí. Ẹ̀dìyẹ náà dà? Bọ́nà tí kílẹ̀ ló ṣẹlẹ̀? Ojú náà ni ń dà mí láàmú. Àwọn ọmọ yín ń kọ́? Nǹkan ṣe tí níbi tuntun. Ọlọ́run ṣe wọ́n dáadáa, ilé wọn kún. Pẹ̀lú ọjọ́ orí wọn ò tún rí nǹkan kan. Bólẹ̀ lọ́n ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Pólì àwọn àti ta ló jọ wá ń gbé? àwa náà la tó ń gbé. Iṣẹ́ wo ló wá ń ṣe báyìí? wọn ò ṣiṣẹ́ kankan. Báwo lọ́n ṣe ń jẹun? Ọlọ́run ṣe ìyàlá Tí o bá ń wo ètò yìí, bóyá Ọlọ́run lè fi sí ẹ lọ́kàn pé màmá tó lójú ń dùn yẹn o fẹ́ bless wọn. Àǹtí ẹ wá bá mi sọ. 081 46 56 18 12 081 46 56 18 12 Muibat Ọdúntàn. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi ṣèrànlọ́wọ́ kan àbí méjì fún màmá wa Muibat Ọdúntàn tí wọ́n ní ìpèníjà ojú tí wọ́n ń gbé àdúgbò ọ̀nà ọlá ní Ìlaró àti yẹ̀dìyẹ ọdún fún wọn. Wọ́n tún ti gbẹgbẹ̀rún 10. Tẹlifóònù nọ́mbà ya Alimat tẹ́lẹ̀ pè nìyẹn fún gbogbo support tẹ́ bá fẹ́ ṣe. Sọ yín tẹ́ bá fẹ́ ṣe 1 or 2 things ẹ pè ya Alimọ. Gbogbo ìwọ tẹ́ ń wò mí, ojú yín ò ní fọ́ o, ayé ò ní sọ yín sínú òkùnkùn. Ẹ ṣé ẹ̀yin ìyá mi, ta ló lẹ́fọ̀ọ́ lẹ́nu yín? Kò sẹ́ni tó ní nǹkan kan lẹ́nu yín tó lè fi ṣe mí lálejò. Ẹ̀gúsí wà ẹ̀bá wà, àkàrà wà. Ẹ̀bẹ̀lẹ́wé wà, ẹ̀gúsí. Bó ní ọ̀nà Poly Road. Ẹ jẹ́ á lọ gbówó wá fún yín bẹ̀.